sì yáda rẹ̀. Wọ́n máa kájọ dáadáa lọ́wọ́ tèmi ṣe pé alágbèrè láàrin ìmọ̀lá àwọn oṣù ọmọ. Gbọ́dọ̀ olùwáyò sí gbogbo ẹ̀rí. Wọ́n lè bá dára yàwó. Lórí kò sí ẹgbẹ́ pẹ̀lú ìwé rẹ̀. Àgbèrè ìyàmí lé. Ẹjẹ́ náà ló máa bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ bọ̀. Mo lè máa bàbá owó àpò tí padà. Ṣé bá ti ní sẹ́gbẹ́ mi? Ẹ̀ṣẹ́ mi aláwọ̀ ni bàbá gbẹ̀. Èèyàn gbọ̀dọ̀ lọ́wọ́. Èèyàn tí ó sì rí ẹ̀ṣẹ́. Èèyàn tí ó sì rí ẹ̀ṣẹ́ mẹ́sàn-án ọmọ bàbá. Hold on. Èèyàn gbọ̀dọ̀ lọ́wọ́. Èèyàn tí ó sì rí ẹ̀ṣẹ́. Èèyàn tí ó sì rí ẹ̀ṣẹ́ mẹ́sàn-án ọmọ bàbá. Hold on. Aláwọ̀ ni bàbá gbẹ̀. Èèyàn gbọ̀dọ̀ lọ́wọ́. Èèyàn tí ó sì rí ẹ̀ṣẹ́. Èèyàn tí ó sì rí ẹ̀ṣẹ́ mẹ́sàn-án ọmọ bàbá. Hold on. Ṣé bá ti ní sẹ́gbẹ́ mi? Ẹ̀ṣẹ́ mi aláwọ̀ ni bàbá gbẹ̀. Èèyàn gbọ̀dọ̀ lọ́wọ́. Èèyàn tí ó sì rí ẹ̀ṣẹ́. Èèyàn tí ó sì rí ẹ̀ṣẹ́ mẹ́sàn-án ọmọ bàbá. Hold on. Ṣé bá ti ní sẹ́gbẹ́ mi? Ẹ̀ṣẹ́ mi aláwọ̀ ni bàbá gbẹ̀. Èèyàn gbọ̀dọ̀ lọ́wọ́. Èèyàn tí ó sì rí ẹ̀ṣẹ́. Èèyàn tí ó sì rí ẹ̀ṣẹ́ mẹ́sàn-án ọmọ bàbá. Hold on. Solidarity is forever. We shall always find our right. Akínyẹ pẹ̀lú ìgbìmọ̀ state. Akínyẹ. Orúkọ mi àti gbogbo ìjọba bílíọ̀nù náírà. A gbé ìwé ẹ̀rí ọdúnẹ́kọ̀ tèmídéréṣù fún kọ́mílé Adéwálé Adépọ̀jù nígbà tí ẹgbàá nílé yóò ní gbóná o. Fatai Adédìbídé Honda pé tuntun ni yẹn ń ṣe ọ̀dọ́ rẹ̀ burúkú ọlọ́run ọlọ́lẹ̀. Ṣé rí ààrẹ báyìí? Ìwé ẹ̀rí ìbádé nílé ìgbà yóò lè. Àmì ọ̀sẹ̀ lódìmọ̀lẹ̀. Àmì ọ̀sẹ̀ lódìmọ̀lẹ̀. Àmì wàlá kúwátá ìlà àbílẹ̀ rẹ̀. Ìfẹ́ lọ́dọ̀ so! Ìfẹ́ lọ́dọ̀ so! Ìfẹ́ lọ́dọ̀ so! Ogún ẹgbẹ̀rún lọ́wọ́ yìí.
Kí. Kọ́nẹ́tọ̀ mẹ́lẹ́ náà ọ̀ya. Coordinator ìfẹ́ lédè kéèpé o. Ó dé lò ó ẹ̀kẹ́. 1, 2, 3. Nígbà tí ilé ẹni bá dé inú ilé yín bá inú ilé yín yóò ní gbóná ara ò ní ní. Success soul. Bá a bá lọ. Success soul. Ọlọ́run ní jẹ́ ẹlẹ́sìn ara rẹ bá bá lọ o. Success soul. Success soul. Ilé ògúnmù yìí wá. Lion soul. Ó jẹ́ bí coordinator. Lion soul. Lion soul. Bàbá wo ló gbèdé? Ògúnmù yìí wá. Lion soul. Coordinator ìlérí Olúwa. Táíwò Òkèwọlé. Coordinator ìlérí Olúwa. Táíwò Òkèwọlé. Onda. Táíwò Òkèwọlé. Táíwò. Bẹ́ẹ̀ni lọ. Ọdún Kúrẹ́ soul. Kúrẹ́ soul. Kúrẹ́ soul. Ọlọ́run náà lo àwọn èèyàn mi lélẹ́yìn. Àwọn èèyàn. Dàákọ́. Ìjọba bílíọ̀nù náírà kò gbé ìwé ẹ̀rí success soul fún kọ́ńtétọ̀ Ibrahim Ọlásílé nígbà tí ìwé ẹ̀rí bọ́núlé inúlé yóò ní gbóná wò. Oya kúrè dà. Kúrè. Ọ̀sẹ̀ dédé. Ẹ wá dúró. Ẹ máa kúrè dà. Ẹyin dà. Àgbàfẹ́ dà sí wọ́n yìí. Inú ilé yóò ní gbóná, ara ò ní ní ẹ̀rọ ànúgbà láúlá. Olórí Lion soul. olórí bọ̀ 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 bá fẹ́ mi ọba ṣe àná. Ọlọ́dọ̀ yín bẹ́ẹ̀ náà ní ṣe dáadáa ní ìlú Ìbàdàn tó ti wá sí ìlú ọ̀dọ̀ yín. Ọ̀kẹ́ ò lè bàjẹ́ ní Ìbàdàn ló lè bàjẹ́ o. Olórí mọ̀ bọ̀ 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 bọ̀. Àgbà 20,000 lọ́wọ́ yín. 20,000 naira. Olórí kọ́pẹ́ báwọn bá pè é. Ó pè 80,000 àti ní 2,000 naira. Àti ní 18 ó kélé. Ẹgbẹ́ ló ń tẹ́jú wà, má fò ń tẹ́jú o. Ìyá kejì náà, ọ̀yẹ́ dàgbà ló mọ̀ kọ́ ni. Ó kù 17,000 àti lẹ́tọ̀ ìṣọ̀kẹ́. Àlàbí Sadiq kọ́ndínẹ́tọ̀ ìṣọ̀kẹ́. Nígbà tí ìwé ẹ̀rí ìwọ inú ilé yóò ní gbóná. Àmì àṣírí ìlú. Ọ̀nà tí ó ti ń tọ̀ kò ní di igbó mọ́ Àmì ọ. sà. Dámilá. Kéèkéèjì láti ìdí ìrókò bàbá mò ń bọ̀ bá yín ojú òní ti yìí. Bàbá mi pásítọ̀ Adébèjì níbi ìrókò. Inú ilé yóò ní gbóná, ara ò ní ní ọ́. Kí Títù ní rẹ̀ bẹ̀rẹ̀. Gbẹ̀ngà. Ní Alábìbò tó ọba ti délé ìwé Alábìbò sáré pé lọ sọ́ọ̀sì pásítọ̀ Adébèjì wo ọ̀rọ̀ ẹ̀. Bí àwọn kẹ́ kọrin bí ọdún làwọn ẹ̀ àti kọrin Wàsí Adésínà èké olóòlù. Torí pé bí ayẹyẹ yóò bá ṣe tòtò lónìí, ikú ìyọ̀wọ́ wọn kúrò láwo nínú ọdún tó kọjá. Àwọn ni wọ́n sì fi Gbẹ̀ngà Àlàmú ṣe kọ́ńdẹ́tọ̀ ẹ̀ka wọn. Nítorí ìdí eléyìí bàbá rántí àlàyé agbọ́dọ̀ rẹ̀ tí ẹni tí ó ti lọ. Kí Ọlọ́run kó bá ní dúró ti Gbẹ̀ngà Àlàmú. Kí Ọlọ́run kó bá wá ní fi ọ̀run kẹ́. Ní ìjọba bílíọ̀nù náírà, àgbà 60,000 naira tí wọ́n gbọ́dọ̀ lè díẹ̀ sí. Jẹ́mi owó ẹ̀ ti kẹ́ wọ́n tètè tẹ̀lé. Wọ́n fún jẹ́ bàbá Oòduà, bàbá mi kí yín o. Ojú ò ní tẹ̀ yín, ọwọ́ ayé ò ní tẹ̀ yín ẹ̀ nínú tó ṣẹlẹ̀ bí èsì bí ọmọ. Bàbá tó ti pé èèlò lọ́dà. Èèlò lọ́dà. Ní àsìkò tí ìwé ẹ̀rí ìwọ inú ilé rẹ̀, ìbàdàn ọmọ sí àwọn ọmọlé. Ní àsìkò tí ìwé ẹ̀rí ìwọ inú ilé rẹ̀ ò ní bàjẹ́. Yóò mọ̀ ti balẹ̀. Àṣẹ Ara ò ní ní ọ́. Ọ̀gá wa. Ọ̀gá wa.
Ọ̀gá wa. Nígbà tí lọ́dọ̀ ti bàbá wa Dr. Ayeye tẹ́tí ìpàṣẹ Oodua tí wọ́n ṣe táwọn onímọ̀jọ̀ ló máa ń darí ètò. Fídíò ni kì í ṣe fún. Tẹlifíṣàn èmi lọ́tọ̀ àfẹ́rẹ́ àwọn lọ́tọ̀ àtẹ̀jú ètò ìfẹ́ ètò ní dáadáa rẹ̀. Ọmọ mi dáadáa ojú ẹ̀ ló ti rà á. Ètò ní dáadáa ojú ẹ̀ ló ti rà á ní ẹ̀kọ́ sí i. Èmi ló rí dé. No, fídíò ni kì í ṣe fọ́tò. Ọ̀gbọ́nlá ojú ìwé ti wù ú. Ẹ̀dá. Bàbá Balaba. Ọmọ ìyá ìjà ni bẹ́ẹ̀. Àmì àṣírí. Yọ́yọ́yọ́yọ́ yóò pè é rí bẹ́ẹ̀ lọ́mọ ogun bẹ́ẹ̀. Oyè bọ́ bàbá. Sọ ti pé. Sọ ti pé. Àgbàgbé ìwé ẹ̀rí ọ̀dẹ́tọ̀ ìlérí olúwa sí. Olólè yóò ní tí. Àmì àṣọ Olódùmarè. NMC àti náà ní gangan lélẹ́yìí. Ayé mi ò ní bàjẹ́ ayé mi ò ní bàjẹ́ olóògbé. Ojú ẹ̀rí ẹ̀ olóògbé ọba aríkèyẹ bí àwọn ọmọdé ojú ẹ̀rí ẹ̀ ó lọ rà nígbà àṣọ Olódùmarè. Torí mo mọ̀ rántí bí táwọn. Ọ̀gá akínyẹ̀dú balẹ̀ akínyẹ̀ káàbọ̀ sí ìjọba àbílẹ̀ ara ní pàtàkì jùlọ ìjọba ojúmọ̀ àwòrán wa gọ́fúnà ẹgbẹ́ OPC ní abẹ́ bàbá wa fásitì àwọn náà ní ẹ̀ láǹfààní àti wò ní ojúmọ̀ àwòrán bàbá wa akínyẹ̀kú kalẹ̀ ẹ bá darúgbó fún àtàwọn orúkọ yìí. Orúkọ mi ni Mohammed Ọlọ́lápọ̀ Akeem Adémọ́lá ló ṣe ọjà ìdáyé tí wọ́n ń pè lóyún. Bàbá wa ọjà táàbù ọ̀tọ̀ orúkọ yìí a rí yín bí lọ́jọ́ kò ní kí ni tẹ́ wá sí ní ọ̀nà àbẹ̀jọ́. Àwa ló ṣe inauguration àwọn ọ̀dà local government chairman and executive làwa fún ayé àti bàbá òmìnira àwọn olóyè Ona-Ara látòdì alága níbi àwọn tó wà lápẹ̀rẹ̀. Àdúgbò ní àárọ̀ yìí ẹ ti wá bá wọn sí ilé ẹgbẹ́ wọn. Kí lẹ fẹ́ sọ nípa àwọn ìjọba àbílẹ̀ ara fún àgbẹ̀ OPC? Kí lẹ fẹ́ sọ nípa wọn? Ẹgbẹ́ OPC Ona-Ara wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ àwòkọ́ṣe dáadáa. Àwòkọ́ṣe dáadáa pé ẹni pé bó ṣe kọ́ ni wọ́n tẹ̀lé. Àkọ́kọ́ wọ́n gbìyànjú wọ́n lè fọlọ́ àbí wọ́n gbọ́ ọmọ rẹ̀ lọ́wọ́. Wọ́n lè gbé ìgbéra ń pè mí Yorùbá ó jẹ́ òbí tí wọ́n gbé láwùjọ púpọ̀ Ọlọ́run tẹ̀lé dáwọn padà sẹ́yìn wọ́n wá bí tí wọ́n ìgbéga ní àpò fún ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tó wà tó wá jẹ́gbẹ́ Yorùbá ẹ̀dá gbọ́dọ̀ mi débi ní ọ̀gá wọn wọ́n láwọn ń kọ bí àwa ni àwa náà tó wá ní pé dáadáa jẹ́ tún ṣe ókú àyà tó ṣe lọ́kàn ọ̀bẹ̀ tó kú náà kọ́lọ̀ múra ṣe lọ́dún níwájú. Àmọ́ ẹ bá fàṣù ẹ bá fi dúpẹ́ lọ́gbà àwọn tí ẹ bá sábà gbọ́ àwọn tẹ̀jọ wá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí àjọ jẹ́ executive láti ibi tó bẹ̀rẹ̀ débi tó parí sí tí olóyè national tó wà níbẹ̀ Ọlọ́run yóò dákun yóò bá mi wà pẹ̀lú wọn kò ní í ṣe àwọn náà lára nìkan o àdélébáre ìgbòyà bí Ọlọ́run tó kókò ìṣẹ̀lẹ̀ sí nígbà fún wa. Ẹ ṣe o bàbá wa lẹ́ẹ̀kan sí ẹ bá fàṣù ẹ bá kí president fún ti OPC. Ó bá wà pé kí ọ̀gá wa olórí wa kọ́lápátá national àwọn náà ti kọ́ mé Alhaji Wasiu Afọlábí aka Askari ó tún bá sọ pé kí ọ̀gá wa olóríire náà tó jẹ́ pé ojú òpó tiwọn làwọn náà tọ̀ àwọn náà ti kọ́ mé Kọ́sìm Lawal èmi ń pè ní dúró rẹ lọ́wọ́ ìdíkẹ́ mi ogun ló dé fún lásìkò ìgbó bẹ́ẹ̀ sì darí àbá yóò ní bàjẹ́. Ọmọ Alaga Ona-Ara náà ẹ bá wa kí wọn tó jẹ́ ọmọ yín. Mo
ti kí alága ọ̀nà àṣáájú mo tún lọ́gbọ̀ọ́ ẹni irú àrà tó ń dá yìí kó mọ̀ ní kó rẹ̀ kó mọ̀ dá lọ ẹbí rẹ̀ gùn yóò lásìkò ìdíwọ̀ ìfi gbàgbé yẹn ní gbogbo tí ń ṣe gbogbo ọlọ́run tó láti lọ lẹ́nu tó lè fi ìjọba fẹ́ bẹ̀rẹ̀ ìjọba wọn mọ̀ ní ìṣòro tó máa gbé wọn dànù tó dànù tó lò ọlọ́run bá ti ṣe orúkọ mi ní comrade ọ̀pọ̀lọpọ̀ àti ìgbàlódé èké ọjà ẹkùn tó lè ṣe bá ti ń pè wá kí gbogbo àwọn ọmọ zónù wọn máa jáde pẹ̀lú wọn ẹbí ará ọ̀rẹ́ àti ojúmọ̀ tí wọ́n fìwé pè gbogbo yìí ni kẹ́ ẹ kọ́ wọlé pẹ̀lú wọn kẹ́ ẹ wáyé wọn síbí. nígbà yìí a pe comrade Kazeem Balógun ọ̀gá wa. gbogbo àwọn olóyè bá fẹ́ pàdé ẹ̀rí ìwọ tó dára ẹ̀mọ̀ nígbàgbé náà wà nínú ẹni tí ó gba sàtífíkẹ̀tì ọmọlá tí gbogbo àwọn náà sí ọjà òun títì káfẹ́ pàdé ẹ̀rí ẹ máa bọ̀ bí ọkọ̀ Kazeem ọ̀kan làwọn ọ̀làdọ̀sù ọ̀làbísí tájú bíi Saheed Latif Òwúrẹ̀ ní Abíọ́dún dé. Ìjọba ìbílẹ̀ Ona-Ara local government official one fún ìjọba ìbílẹ̀ Ona-Ara local government tí ìwé ẹ̀rí ìfẹ́ wọnú ilé yìí ò ní gbóná o ilé yìí ò tutù ilé yìí ò rojú ọ̀dẹ̀dẹ̀ yìí ò tòrò ní o Jésù Olúwa wa. ọmọ ẹgbẹ́ Sùnmùrà zoro mẹ́fà bọ̀ bíi. Yoruba. Kọ̀mìtìdé bani rẹ̀. Àwọn ni bàbá Oòduà fún ìjọba ìbílẹ̀ Ona-Ara bàbá Oòduà ìjọba ìbílẹ̀ Ona-Ara lókùnmẹ́ǹtì lábẹ́ olùdásílẹ̀ bàbá wa Dr. Frederick Ìṣeòtán Fáṣehùn. nínú Adédọ̀kun ẹ̀sìn mọ́ àmì o. orúkọ yín fún àwọn táwọn yìí orúkọ yín. orúkọ mi ni ẹ dúró bẹ́ẹ̀. Chief Jídé Bánirẹ́
kí lẹ fẹ́ sọ nípa oyè tí wọ́n fún yín. èmi ni alága àkọ́kọ́ fún yín. wọ́n ti rẹ́ fún wọn ní ìwé ẹ̀rí àwọ́dù náà o. Ọmọdé Aminu Adédòkun àwọn ni aṣíwájú Oòduà fún ìjọba ìbílẹ̀ Ọ̀nà-Àrà. kó tó ní pé ẹgbẹ́ fún wọn ẹni tó bọ̀ yìí. Aṣíwájú Oòduà fún ìjọba ìbílẹ̀ Ọ̀nà-Àrà. Àsìkò òkúta ìgbàwé ẹ̀rí ilé yóò máa rójú ni o. àṣẹ o. Ẹ lè kún lówó, ẹ lè kún lọ́mọ, ẹ lè kún lálàáfíà. Àlàáfíà ara yóò ní di fíafíà o. Jésù Olúwa wa. Àmín. Dr. Fáṣẹ́hù ní ìjọba ìbílẹ̀ Ọ̀nà-Àrà local government corporate Akin. Akin yẹn kú kalẹ̀ ẹ bá dárúkọ yín fún àwọn táwọn wòye orúkọ yín ẹ jọ. kí lẹ fẹ́ sọ nípa oyè tí wọ́n fún yín. ẹ bá kí gómìnà wa. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ yín lẹ́ẹ̀kan sí. ṣàdúrà àmàlẹ́wà. báwo lẹ ṣe jẹ́ ní Ọ̀nà-Àrà. láti ìṣọ̀kan ní Ọ̀nà-Àrà tí wọ́n jẹ́ oyè ẹ̀sùn bíṣó. ẹ jọ kí lẹ fẹ́ sọ nípa oyè tí wọ́n fún yín. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá nípa oyè tí wọ́n fún mi yìí. ó lé léyè ṣe ìkùsì àkọ́ta ṣùgbọ́n nígbà àwọn tó kọ́ dé Ọ̀nà-Àrà tí wọ́n ìkùnkùn mi ní ipò yìí inú mi dùn gidigidi ní ọmọ lóore o. orúkọ yín lẹ́ẹ̀kan sí. Kọ́mrẹ́ Kasim Balógun. Kí n pé ẹ káàbọ̀ àwọn náà fẹ́ sanwó abilékọ Ọmọlára Ọláìyá. ohun tá a fẹ́ ṣe ẹ lọ. ẹ̀wọ́ tí àkọ́kọ́ gbà yìí owó ayọ̀lẹ́dì ìjọba ìbílẹ̀ Ọ̀nà-Àrà òun la gbà lọ́wọ́.
dárúkọ ifá táwọn òye orúkọ yìí. orúkọ mi ni Abdul Hakeem Ìjọdọ́là. Ẹ jọ bàbá wa Ìjọdọ́là oyè tí wọ́n fún yín báwo lè ṣe lára yín. fún mi dùn sí Ẹ bá fàṣẹ kẹ bá fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kẹ bá ṣàdúrà fún gómìnà wa àti alága wa. dúpẹ́ fún gómìnà wa Hakeem Ọ̀dọ́lápọ̀ àsìkò rẹ̀ tù wá lára. mo bá ìgbélé tó dúpẹ́ fún alága mi ní Ona-Ara ọmọ ẹ̀kọ́ sí ọ̀gá làwọn àgbáríkà gbogbo Ọ̀yọ́ state. ní àtẹ̀lé rẹ̀ ọlọ́run ní ọ̀fọ̀ báyìí. àwọn àtẹ̀lé náà àgbẹ̀dáfúnlẹ̀ àgbẹ̀dáfúnlẹ̀ rẹ̀ Ẹ ṣe orúkọ ilẹ̀ kan sí. orúkọ mi ni Abdul Hakeem Ìjọdọ́là. Oyè dẹ́dẹ́ ní coordinator omi tuntun. fún gbogbo Ona-Ara. Olúrẹ̀mí. sọ́dọ̀ yà lẹ́tì rẹ̀. Iron Lady. Àsìkò yìí ẹ bá sí dáadáa o. Ààrẹ yóò dàrú o. Ona-Ara. Ẹgbẹ́ náà ní tú lásìkò ti yí o. Àwọn ọmọdé kú lówó ni o. Ẹ bá lọ sí náà ni yóò ní kú o. Jésù Olúwa wa. Àmín. Olúrẹ̀mí Abíọ́dún. Ọ̀gá ẹ bá dárúkọ ifá táwọn òye orúkọ yìí. Àwọn ọ̀dọ́. Comrade Fatai Adéríbigbé. Ẹjọ́ oyè wo lẹ́yìn jẹ́ nínú ẹgbẹ́ OPC. Continuity ni coordinator náà ni mo yí padà sí. Ẹ náà ni mo lè wà tẹ́lẹ̀. Ẹ kájú ẹ̀ náà ni. Ìgbà tí mo ṣe tó tẹ́ wọn lọ́rùn. Ọ̀gá mi tó ní òun fún mi ní yọ̀ǹda ní ìgbà sàtífíkẹ́ẹ̀tì o. Ṣé lọ dá dúró? Ìpínlẹ̀ tó wá tó lọ dá dúró mo tó wá káwé eré ẹ̀fọ́ jọ. Wọ́n pọ̀ ìlókùn bọ̀. Ẹ bá fàṣẹ kẹ bá kí gómìnà wa. Comrade Hakeem Ọ̀dọ́lápọ̀ aka Oyin ikú mọ̀ pa fún wa. Ó mọ yín gan. Èèyàn wa ni bàbá wa ni ọ̀gá wa ni. Gbogbo báwa ṣe ń dájú ẹnu tá à ń rọ̀ bí òwe. Àwọn tó ní sẹ́ni yẹn. Àwọn kan bá wọn ṣe ní kó ló dáwà náà jèrè. My name is Comrade Fatai Adéríbigbé aka Ayeye. Kí Comrade Yusuf Rashidi ó máa bọ̀. Comrade Yusuf Rashidi. Fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ níjọba ìbílẹ̀ Ona-Ara. Àsìkò tí ó yí àpò ẹgbẹ́ ò ní jó ẹ ní jẹ gbèsè o. Wàhálà tí ó dé báyìí tẹ́ fi tọwọ́ bo owó ẹgbẹ́ ní níná. Ọlọ́run ní tún yín láṣìírí o. Ilé yín ó mọ rójú. Ọ̀dẹ̀dẹ̀ yín ó tòrò ní o. Ẹjọ́ àdáda o. Àsìkò yìí Ẹjọ́ àdáda o. Jésù Ẹjọ́ àdáda o. olùgbàlà wa. Àgbẹ̀ lórí ọ̀nà ìjọba mi Ona-Ara ó jẹ́ kí ẹbí wọn mọ̀ pé mò ń ṣẹgbẹ́. Ẹ bá dárúkọ ifá táwọn òye orúkọ yìí. Orúkọ yìí. Ẹjọ́ oyè wo lẹ jẹ́ nínú ẹgbẹ́. Ok, ẹ bá mẹ́gbẹ̀ẹ́ tàbí ẹ̀ náà. Ẹ̀sọ́ láti mú jẹ́ ẹgbẹ́ dá o. Èèyàn lè sọ́tàn. Oyè wo ní ẹ fún yín lóṣù báyìí. Lábẹ́ ta ni. Lábẹ́ ẹ̀kọ́ mi kà sí ọ̀kan láwọn. Ẹ bá fàṣẹ kẹ bá fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kẹ bá fàṣẹ kí gómìnà wa àti chairman. Ọlọ́run jẹ́ kẹ́mi ọ̀gá wọ́pọ̀. Ọlọ́run ìjọba tá a gbà yẹn Ọlọ́run jẹ́ ká sì gbà. Ọlọ́run jẹ́ ká dé ìlọ́pọ̀ rẹ̀. Bí gómìnà wa ṣe dìrì lọ́pọ̀ àwa náà dìrì lọ́pọ̀. Gẹ́gẹ́ bí tírẹ́sọ́rà ìmọ̀ràn wo lẹ fẹ́ fáwọn ọmọ ẹgbẹ́ yín. Ìmọ̀ràn náà ni pé tí a bá forí tì yóò padà débi tó lọ. Ó gba gbogbo àwọn ẹgbẹ́ mi náà ní ìmọ̀ràn pé káwọn náà forí tì. Ìgbà ó padà jà sí dáadáa fún wa. Akọ̀wé ẹgbẹ́ tírẹ́sọ́rà CBN gbogbo Ona-Ara. Comrade Yusuf Rashidi. Comrade
Yusuf Rasidi ọmọ ọmọ. Yusuf Rashid, c'est temps. Ìjọba. Oyè Bámijí Fatai, ẹ máa bọ̀ wá. Oye Bámijí Fatai. Ẹ bá wa dárúkọ yín fún àwọn tán wò yín orúkọ yín. Orúkọ mi ni Fọmre Wàsíù Ajétúmọ̀bí láti ìjọba ìbílẹ̀ Ona-Ara. Ẹ jọ oyè tí wọ́n fún yín ìkíni ẹ fẹ́ sọ nípa oyè tí wọ́n fún yín. Oyè tí wọ́n fún mi yìí jẹ́ oyè kan tó jẹ́ oyè tí jagunjagun, oyè akíkanjú, wọ́n máa ń ṣiṣẹ́ níbẹ̀. Ẹ bá fàṣìkò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ bá dúpẹ́ lọ́wọ́ gọ́vùnà àti chairman yín. Ẹ ṣe orúkọ ilé kan sí. Orúkọ mi ni Fọmre Wàsíù Ajétúmọ̀bí láti ìjọba ìbílẹ̀ Ona-Ara. Ṣé àdúgbò ẹ̀. Ìlú nípa fẹ́fẹ́ wo èyí wọ̀ nínú òdìgbò náà. Nínú ilé náà nígbàjọ Jésù Olúwa wa. Sọ̀lú alákàbí ìkẹrẹ. Sọlá bí síta jòdì ti ṣe tán. Yusuf Rashid 2IC monitoring fún ìjọba ìbílẹ̀ Ona-Ara local government. Ẹ bá wa dárúkọ yín fún àwọn tán láǹfààní àti wòye. Ẹ jọ ní pàtàkì jọ oyè wo ni wọ́n fi ń jẹ ní ìgbẹ́ òkú. Deputy Secretary. Lábẹ́ tani. Lábẹ́ Dr. Bẹ́ẹ̀ni Fáṣe. Ẹ bá bá sọ kẹ́ bá fi kí gbogbo àwọn tí wọ́n fún yín lóyè pàápàá jùlọ gómìnà wa àti chairman wa. Ọpẹ́ lórí àdáàdà tó ní kò sí tí bá ní lọ́dún láti Ẹ bá fàṣìkò dúpọ́ lọ́gbọ́ àwọn tí wọ́n tẹ̀lé yín wá tí wọ́n fọ́rọ̀ yín tẹ̀lé yín. Ẹ ṣe orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Ẹ dákú oyè yín. Deputy Secretary. Ìbàjẹ́ o. Deputy Commander fún ìjọba ìbílẹ̀ Ona-Ara local government. Àsìkò yẹn mi sí dáadáa o. Kí Adéwálé Rasheed tó máa múra sílẹ̀ o. Ẹ̀rọ lẹ́ka ẹ̀ ní pààyàn o. Adéwálé Rasheed tó máa múra sílẹ̀ o. Gbogbo òní ti ìjọba ìbílẹ̀ Ona-Ara àwọ̀ ìlú ní Adéyẹmọ.
Comrade Ayọ̀délé Adéyẹmọ àwọn ní akọ̀wé àgbà fún ẹgbẹ́ OPC. Akọ̀wé àgbà fún oníkẹyà ní 5,000 naira ọ̀dọ̀ lọ bì kan ní ọ̀dọ̀ tí wọ́n kọ́ mú 5,000. ìlú mi tẹ fẹ́ gbé ìwé ẹ̀rí ìwọ̀kìlẹ̀ náà ní gbóná àsìkò yìí ẹgbẹ́ ọmọdé kún ní dáadáa níjọba ìbílẹ̀ Ọ̀nà-Àrà. Àmín. pẹ̀lú àmín àṣẹ Olúwa wa. àmín àmín lórúkọ jẹ́. ẹ mọ̀ lọ sọ̀rọ̀ gómìnà. Left, right, left, right, left, right, left, right, left, right, left, right, left, right. ẹsẹ̀ yìí ti yájú ẹ̀yin tẹ́ máa jáde ní. Left, right, left, right, left, right, left, right, left, right. ọmọ ológun tó pa ajá ni ọmọ ìyá ẹ̀ ló pa torí security kan náà jọ ní gbogbo wọn. Left, right, left. sẹ́rí pé ẹgbẹ́ OPC lábẹ́ ọ̀gá wa gómìnà wa Ọ̀nà-Àrà ẹ̀yin náà máa wọ ajá Ajá gan-an ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú tí wọ́n ṣe ẹ̀yìn. ló wà lórí fíìdì tá a wà yìí security náà ni ọmọ ológun tó pa ajá ni ọmọ ìyá. Deputy CIADOC kọ́rin Rafiz wọn ẹ má dàkẹ́ àdúrà lórí àwọn ọmọ yín o kí wọ́n máa lọ síwájú ni o kọ́lọ̀ máa pa ẹnì kankan o àdúgbò lọ́wọ́ yín o. ní báyìí ẹbí ọ̀rẹ́ òrè tẹ̀lé láti torí Rasheed Adéwálé Akimu wa. AKSS gbogbo àwọn táwọn táwọn wá láti Ọdẹ́yẹlé ẹjẹ́ wá sí àyẹ́sí mi o. Ọdẹ́yẹlé gbogbo àwọn táwọn ní ìṣọ̀kan alábẹ́rẹ́ tàbí Kazeem Balógun sanwó SS. SW2 láti ìṣọ̀kan Sodiq kọ́ńdẹ́tọ̀ ìṣọ̀kan ẹ wá fún kọ́ńdẹ́tọ̀ àdìmọ́ alábẹ́rẹ́ ẹsẹ̀ o. Àmì ìdá má sàwọn nǹkan rẹ̀ kí wọ́n lè bọ̀ pọ̀ mọ́ ọmú gíláàsì rẹ̀ wá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìwé rí àlọ́ ní ìyàwó kọ̀rọ̀ ìyàwó gbangba ní ọ̀ ìjẹ̀bú wa lálẹ́ wà ní bàwà. Ẹ̀ẹ́dẹ̀sẹ̀ ọ̀pọ̀ méjì ní. Àdúgbò lọ́dọ̀ lọ. Leju. Eré àkọ́kọ́ fún ìjọba bìlọ́ọ̀nù àrànú o. Kọ́mi Rasheed Adéwálé Akeem àwọn ni area commander olórí ọmọ ogun OPC ní ìjọba ìbílẹ̀ Ọ̀nà-Àrà lárí olórí ọmọ ogun commander olórí ọmọ ogun. Thank you. Wọ́n ní kọ́ lọ sanwó àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. Nínú yìí, ọ̀rọ̀ tó lè dé ifá ńlá ní ìjọba ìpínlẹ̀ Ọ̀nà-Àrà tí wọ́n máa bọ̀. Àti gbogbo àwọn ẹbí ará ọ̀rẹ́ ìyè kan àṣojú tí a ti torí àpèjì akọ́rẹ́dé gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ bá a ti torí wọn wá. Àti ọ̀kadà wọn. Gbogbo ẹgbẹ́ OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà bí. Solidarity is forever. Solidarity is forever.
fún gómìnà wa. Oodua People's Congress. Great! Great Oodua People's Congress. Great! Great upon great. Great! Ọmọ bíbí Oodua ni mí. Tọkàntara. Mo kí gbogbo àwa tí Ọlọ́run ní ìpínlẹ̀ ìsàsèmọ̀ fún wa o. Ọlọ́run dákun gbogbo ìjọ ayọ̀ ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run jà máa rẹ́ni dúró tì wá. Má jẹ́ kí ìbànújẹ́ wa má jẹ́ púpọ̀ ju ìdùnnú wa lọ Ọlọ́run o. Ṣàánú fún wa o. Ó wá kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPC Ona-Ara pé èyí tí wọ́n ń ṣe lónìí àríkọ́ṣe ni. Ìgbà tí mo bá fẹ́ fún alága ní sàtífíkẹ́tì wọ́n á padà sí ọ̀rọ̀ yẹn díẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ mú kékeré kan wá ń bí. Tẹ́ bá wo bá a ṣe wà Ona-Ara yìí ẹni tó bá wo àwọn èèyàn tó dúró ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kí n ta yín dúró tó dáwọn èèyàn ńláńlá ló dúró ń bí. Mo rà fà mo ráwọn tó ní ìlú mo ráwọn ìyá àgbàlagbà Ọlọ́run ló ṣe yín bẹ́ẹ̀ ẹ̀ ní bára tẹ́ni ẹ̀yìn. So èyí táwọn ọ̀nà à ń ṣe lẹ́nu yìí á jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn yóò máa kọ́ bí wọn. Èmi ò kí sábà fún àwọn vice chairman ní certificate torí pé ọmọ mi ní Kórèdé ló jẹ́ kí n wá fún ní certificate. Vice chairman àwọn èèyàn ló máa ń sábà fún wọn ní certificate. Kátó fún Kórèdé ní certificate màá kọ́ gba gbogbo certificate ìyẹn wà báwọn màá wá gba owó ìkọ́lé ilé ẹgbẹ́ kátà méjèèjì ẹ̀yọ́ kan fún mi lówó certificate ọkọ̀ múta kò lè jáde. Àwọn ìdí Akórèdé. Àwọn yóò bá dá sí i. Ẹni máa ń tẹ̀lé ọ. Àṣẹwà. Tí bá fẹ́ àwọn olówó jọ tá a bá ti fẹ́ mi lówó kì í sọ owó jọ. Ẹ máa rí ní ẹ máa rí lò. Àṣẹwà. Ìdákọ̀ yìí fún mi lówó ìlówó jọ owó jọ wo ni. Sọ́tàn ọ̀gá Akórèdé nù. Àtàwọn èèyàn nígbà tó máa ń tàkùrọ̀ orú láàdọ̀ wọn. Wọ́n gba 50,000. Ṣùgbọ́n ẹlòmíì máa ń rí ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n fà jù bẹ́ẹ̀ lọ. Ìfẹ́ ń dá mi lójú. Ìdákọ̀ yìí wà ń bí transfer wà tá n gbà. Àkáǹtì sẹ́kítírì ni transfer ní ẹgbẹ́ ó lọ. Owó ní ẹgbẹ́ Kórèdé sọ pé òun pẹ̀pẹ̀ á gba owó tó tó 200,000. Wọ́n bá fún wa ní percentage kan bẹ̀. Ó yà mú létí owó ní ẹgbẹ́. Owó ní ẹgbẹ́. Ẹ mọ̀ rówó náà bàbá wa. Ìtàkùn bẹ̀ wọ̀n ní kókó ẹ̀ lọ́bẹ̀. Àṣẹwà. Ẹni tí ò tí ì ralẹ̀ ilẹ̀ tí ń sunkún lé ọlọ́wọ́ bá ara fún. Àṣẹwà. Láwọ́ láwọ̀ láàkú wá ká. Ìlà. Alẹ́dẹ̀lẹ̀ Yorùbá yóò jọ rọrùn kálukú yìí o. Àṣẹ. À ń gbé ìwé ẹ̀rí. À ń gbéwé ilé fún láwọ́ láwọ̀ láàkú wá ká. Lẹ́tọ̀ ń gbé lọ òní gbóná o. Ọ̀dẹ́rì òní dàrú. Òní fọmọsẹ́. Òní fayasẹ́. Wọn ò ní fẹ́ jẹ̀rẹ̀ sẹ́ o. Gbogbo bí tẹ́ ẹ bá lọ àjàgbá yìí ní. Àwọn àlàsìkò òṣèlú. Olóṣèlú tí ọ̀bá lọ́dọ̀ yìí. Tọ́ àárín àtọ̀lẹ́ alága rẹ̀ kò ní dàrú àárín ìwájà kọjọ́ ọlọ́run ní dàrú àárín ìwájà ọlọ́run ní dàrú. Olóṣèlú tí ọ̀bá lọ́dọ̀ yìí àsìkò òṣèlú làwọn yìí. Wọ́n ní àṣẹ tóbi tó yìí ọlọ́run ní tí ó wọlé. Èyí tó bá lọ́dọ̀ yìí ọjà dùn àtọ̀lọ́run ti gbà ní yóò wọlé. Èyí tí ọ̀bá lọ́dọ̀ yìí ò ní wọlé. Ọlọ́run wọlé àwọn máa mi. Èyí tó bá rántí yìí tó bá wá ọlọ́run gbà fún. Àti fún ní sàfikẹ́tì o. Báwo ni lóyún ṣe rí lónìí? Báwo ni lóyún ṣe rí lónìí? Ẹ bá fàṣukù kẹ́ bá fi dárúkọ Wọ́n ní yín. ẹ máa bọ̀ bí yìí. Gbogbo alága àti gbogbo olóyè. Ẹ bá kí gọ́ọ̀bọ̀ wá tó fún yín lóye. Ẹ máa bọ̀ bí. Ọmọ bíbí òru àdúgbò yìí. Ẹ jẹ́ sọ̀rọ̀ ní. Alaga Ona-Ara. Ọlọ́run jẹ́ kí wọ́n gbólé ayọ̀. Ọmọ bíbí òru àdúgbò yìí. Ẹ bá fàṣukù kí àfa. Ọ̀gá mi Wọ́n padà sọ́dọ̀ alága rẹ̀. Lòpọ̀ ìdárówó lò. Alaga Ona-Ara àti vice àtàwọn ọ̀gá wọn tọ́lọ́ ń pèsè wà ń bẹ̀ láì wọn láti yọrí. Láàárọ̀ yìí aago 8 ààbọ̀ ni mo ti dé ọ̀dọ̀ wọn bí. Mo lọ bá wọn sí ní ẹgbẹ́ wọn ẹ máa rí lórí mídíà ọ̀yẹ́kẹ́ tí mo ní látàárọ̀. Ona-Ara kọ́ ní ẹgbẹ́ wọ́n táìsì ẹ̀ wọ́n kò wọ́n ṣe sílé ẹ̀ wọ́n tún fẹ́ tọ́lẹ́ẹ̀tì. Ọ́fíìsì tún wà ń bẹ̀ wọn ò ní lò yàrá o má ṣe mistake ṣùgbọ́n wọ́n lè gbàlejò. Tó ń ṣẹlẹ̀ níjọba àkíkọ̀ ọ̀nà lápọ̀.
àwọn dúpẹ́ pé níjọ́ táwa ń ṣèjọba yìí Ona-Ara ń sílé ẹgbẹ́ ọ́fíìsì wà níbẹ̀ kìí ṣe yàrá o ṣùgbọ́n owó lè gbàlejò. akí ọ̀kẹ́ láwọn kú oríire wọ́n ọ̀bà tí ìdébẹ̀ tó bá rò bẹ̀rẹ̀ là ń pa lọ débẹ̀ wò adébẹ̀ láàárọ̀ yìí yóò fọ́ọ̀mù kan lè mí rí kíní yẹn ṣe farati. gómìnà ló jọ ni. ilé náà wà ń bẹ̀. gómìnà ló jọ ni. olú òsì lè mú yàn. olú òsì lè mú yàn fáànù ni. kìí ṣe sí ìfàdó ọ̀pá. sẹ́ni ọ́fíìsì ó ti kú òní bẹ́ẹ̀ ṣe ń wò. kótófò. wà láì bí ibi sàwádà o ẹ ti ká lọ kólédé sọfọ́gà rẹ̀ pé tòótọ́ ni mo sọ àbí lọ́nà. láì tòótọ́ ni. yàrá bẹ́ẹ̀ lágbára ọlọ́run ní sàṣeyọwọ́. àṣẹ wà. tẹ́lọ̀ kan láwọn ẹ̀ ń wò yìí ẹni tó bá ti gbà fún aṣáájú rẹ̀. gbogbo alága. àwọn tó ń bẹ lẹ́yìn rẹ̀ ó gbà fún. ẹ máa bọ̀ bí. àwọn alága kan náà ń bẹ tí wọ́n ti ń ṣe dáadáa lọ tí wọ́n ti ń ṣe ṣáájú náà. Akínsọ́lá Mùsùlùmí. láti lọ́dọ̀ wọn náà. ẹ jọ gbogbo àwọn alága tó wà ń bí kò sẹ́ni tí ó ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn bẹ̀ nínú dáadáa ṣíṣe tó ta ti lọ ìjọba ìpínlẹ̀ ẹ̀dín kọ̀ọ̀kan. àmọ́ àwọn tí wọ́n ń tẹ àwọn bí ẹ ṣe ń gbà wọ́n lálejò. náà gbogbo ẹ̀yin alága ẹ̀dọ́dọ́. ẹ jọ bí òní ẹ mọ̀ fi ṣe. slow. ọwọ́ alága Ona-Ara ó kéré nílé àpò. slow. máa padà bọ̀. torí pé ẹ wọlé ẹ̀ mọ́ kíni àbẹ̀bọ̀ ọ̀sán mi ló lè rò fún sáwàdà. ó lásìkò tá a wà yìí ọlọ́run pé kò sọ òun kò ní bu ooru. slow yìí mọ̀ tóbi tó báyìí. ṣé bíríkì làwọn ẹ̀dọ́ bí tẹ̀lé slow. mo òun ní commander ní national ẹni pé oríire wa pọ̀ lọ́yọ̀ state ìtí ó dàwárú ọlọ́run ní tí ó ṣẹlẹ̀ sí wa èso òní láì wọlé sàárín wa. kọ́ńdé balógun ṣẹ́gun ní ṣe ń lọ gómìnà wà bí o. ọlọ́run ní tí ó bàjẹ́ ó ní wọ́ọ̀kù owó àdúrà rẹ lẹ́yìn ìmọ̀ ìwà. àti parí ìjà wa lẹ́yìn. ìjọba slow. ẹ̀ka là ń jà ọmọ bí èrò àdúgbò mo fẹ́ gba now igbákejì national monitoring fún wa ní gbogbo ilẹ̀ Yorùbá. Abuja. balógun ṣẹ́gun. òun náà kìí ṣe èèyàn rẹ̀ náà kìí ṣe Abuja. àtọ́kọ̀ àti sọ́ọ̀ ni mo náwó wọn sẹ́ni wọ́n lè ṣe wàhálà fẹ́fẹ́ Ọlọ́run ní sọ yín dẹ́ni èyí ẹ mà lọ wájú gbogbo ibi tí ẹgbẹ́ bá ti ní kẹ́ ẹ lọ bó ti wulẹ̀ kó lè tó fírí mi kíní kan máa tó kó èèmọ̀ bọ̀ tó èèyàn wá lọ. wọ́n ní kódékódé là àtàkò tó ẹ bá ti lọ tẹ́ ń bọ́ ẹ mà lọ ẹ mà dé. ẹsẹ̀ Kùránì ni. gbogbo ayé tó bá ní ẹ má délẹ̀ ní dé bá. àtẹ̀sẹ̀ Bíbélì. ìgbé ìjà Yorùbá là ń gbé Ọlọ́run ní jẹ́ ká dá. àṣẹ wà. sà wọ́n wà lálẹ́ ìtẹ́yìn mo sọ̀rọ̀ alága lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ọ̀kan láwọn tó jálága Ona-Ara ló stáàtì ẹ̀ fún wọn. ẹjọ́ ọ̀kan láwọn tó jálága Ona-Ara ó stáàtì dáadáa fún àwọn alága yẹn gbogbo wọn lè ń dé bá ń bẹ̀ Ọlọ́run mọ́ bá kúrò ẹ̀mí ẹ̀. àṣẹ wà. Ọlọ́run ti kọ́ mọ̀ ọ́n ṣe àìní mọ̀ ọ́n ṣe mọ́ Ọlọ́run fi sọ́dọ̀ ẹ̀ nígbà tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ń sunkún ẹ̀mọ́ ti ń palẹ́kún ẹkún ayọ̀ ni. ó gbà pé ọwọ́ ọ̀tún òun tọ́gbọ́ wọn bí lónìí yóò tún dúdú báyìí lọ wà láì kọ́ ló máa ti fẹ́ ṣe kẹ́ni ó ti ṣe ó ní kí ojú lọ bá gbogbo nǹkan tó fi ilẹ̀ ọlọ́wọ́ bọ̀ ọlọ́wọ́ dùn tí ó dùn tí ó kà wọ́n náà ó tún ní bí ọ̀gá àwọn ó tún ti kọjá lọ ẹni rẹ ní máa rántí èèyàn tó bá ṣe dáadáa sí ó ní kẹ́jú kú ọlọ́run dẹ̀ nínú ọ̀làmù lásìkò tiẹ̀ Ona-Ara lè sọ pé o lè pósìtì pé ọkọ ní ẹgbẹ́ fọ́nrán bí kò lè dé náà tí ó sọ pé àwọn ìjọba ọkọ̀ ṣe ní ṣùgbọ́n alága tá a fowó kan rẹ̀ sí rèé wọ́n máa ní oríire tèmi ní pé mi kò kọ̀mísẹ̀ gómìnà àkọ́kọ́ tí ọkọ̀ kọ̀mísẹ̀ ní ẹgbẹ́ OPC local government gómìnà àkọ́kọ́ tí ọkọ̀ kọ̀mísẹ̀ rẹ̀. ọ̀nà lápò àkíyèmọ̀ ni. mo dúpẹ́ fọlọ́ àwọn ọ̀gá wa ti ṣe dáadáa tí ó ti ṣe gómìnà ṣáájú wọn ṣe dáadáa ṣùgbọ́n lẹ́yìn àṣeyọrí kan lọ́jọ́ pé mi ó sì dùn wọn mẹ́nu ó ní dẹ́ni èyí. ṣé bá wà táàrí nǹkan tọ́ka sí àwọn ìwé ṣe bẹ́yìn náà. ẹ sọ́nù ọmọ wa gáàsù sùmọ́mì òun yẹn sùmọ́mì ẹ̀yẹ lága. mo sàdé láti. ẹ wá dá ẹ kọ́ fún lọ́wọ́ sàtìkẹ́tì kí n tó fún mi tọ́lá àwọn àlejò tí ń dé tí wọ́n jẹ sàtìkẹ́tì lápò tiẹ̀ gẹ́gẹ́. Gáúsù.
ó yẹ kó tẹ méjì àgbà wọn lásìkò. ẹ̀yin olóyè tẹ gba sọ̀tìkẹ́tì Ona-Ara ẹ̀yin dà. gbogbo olóyè ó ti kàwé ẹ̀rí lónìí ẹ máa bọ̀ wá bí yìí. wo owó tiẹ̀ fún ẹ̀fẹ́. ìyá wúrà ẹ mọ̀ ọ̀bọ̀ ẹ wá sanwó ọ̀kan láwọn. kò ní tẹ́lọ̀ yín. ìyá wúrà ẹ mọ̀ ọ̀bọ̀ ẹ wá sanwó ọ̀kan láwọn. ó ní ìyá fàdákà lẹ́lẹ́. gbogbo ilé. Men on stage. Men on stage, please. Ọkà tara. onírú náà sùúrù sí àti bẹ́ẹ̀ ṣe tán ju gbogbo ẹ lọ bẹ̀rẹ̀ náà àti díẹ̀ ṣe tàwọn akọ́dínétọ̀ lọ. owó ọ̀kọ́lé ẹgbẹ́. ẹjọ́ o ẹjọ́ o. Ètè pọ̀. Ọmọ Ọ̀dàdọ̀sù náà ni. Ọmọ Ọ̀dàdọ̀sù náà ni. Ọkùnrin ọmọ níjọ́ láwọn. ẹ wo ẹ jẹ́ àmọ́ ṣe dáadáa ẹ lè dúró rẹ̀ àbí òdúró rẹ̀. ilé ẹgbẹ́. Ṣé Yorùbá bíbè ìdìbò ní sọ́tò? ọ̀kẹ́lẹ̀ ó yẹ gbà. Ni ọlẹ́yìn o de de o ma lékun o ọlọ́wọ́ la jẹ́ ka so rẹ o láti náà ọ̀la kò ọ́ta. A ní ọ̀gá wa national coordinator Alhaji Comrade Ambassador Honorable ọ̀pẹ̀wá lẹ́kọ̀ọ́ mi Honorable ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo fi ọmọ làwọn ní bẹ́ẹ̀ sì ní gbayì ọlọ́run ti ẹ lọ́bẹ̀ o oníbàjẹ́ a fún Alaga Oodua ní tìlé tó kó ọlọ́run ní tí ó burú o lágbára ọlọ́run láṣeyọrí ẹlẹ́yẹsà kọ́kọ́. ẹn tí ọba lòun jẹ kò sẹ́ nínú òṣèlú eléyìí tó bá dán náírà lọ́dọ̀ ọ̀kan láwọn tó sì fẹ́ dìbò mbẹ́ wàláhì àwọn Oòduà àtẹ̀wọ̀n níbẹ̀ kò ní jẹ́ wọlé àti bọ́ wá gbogbo dé south east tó lọ bálaga bẹ̀ gbogbo dé north east tó bálaga ti bẹ local government OPC àwọn èsì tó àbádọ́dọ̀ wọn ò ní wọlé àwọn èsì tó nà lọ lónìí tí òwò kan ló wà ó rí pé bí wọ́n bá ti dúlẹ̀ àwọn ọmọ rẹ̀ nì àwọn ọ̀dẹ̀ ọ̀dọ́ mú wa owó náà wọn lọ bẹ̀ wọ́n ni owó wa owó lẹ́yìn ìgbà o sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè ọba mú bí ẹyá ló kàn sọ̀rọ̀ sókè ọba mú bí ẹyá ló kàn. ọ̀gá ẹ bá fàṣìkò kẹ́ bá fi kí gbogbo àwọn èèyàn tí ẹ fún ní oyè lọ́jọ́ tòní kẹ́ bá fàṣìkò. bàbá kí ni màná yín fún àwọn Ona-Ara kí ni màná yín fún àwọn Ona-Ara. Dúró rẹ̀! Ẹ ń kọ́ mi! Ọ̀gbára alágbà! Ọ̀jẹ̀ lọ! Ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. Ní àti gbọ́dọ̀ Alhaji Lakasira lórí stéèjì tí a. Láìdé ìlú pínlẹ̀ ètò ọmọnà state please. Ọmọnà state. Àpẹẹrẹ ẹgbẹ́ ọ́fíìsì níjọba ìbílẹ̀ Ona-Ara. Àwọn olóyè Babátúndé Mustapha. Àti láǹfààní àti wà ní láti àárọ̀. Bájọ̀bájẹ́ fún ẹgbẹ́ OPC níjọba ìbílẹ̀ Ona-Ara. Fẹ́dọ̀ Bẹ́wà. Ọ̀yà. ẹjọ bàbá báwo ni mo ń ṣe ní bẹ́ẹ̀ ọ̀kànláwọ̀n ẹ bá dárúkọ ifá wọ́n kọ́ ló kọ̀ láti gbé àwọn ọdún yìí fún kí lẹ
fẹ́ sọ nípa àwọn ẹgbẹ́ Oòduà. Ajíbádé gẹ́gẹ́ bí akọ́kọ́ Oòduà fún ìjọba ìbílẹ̀ Ona-Ara. Thank you, Alhaji Lakasera. Ẹni ẹgbẹ́ wa ẹni ẹgbẹ́ mú wa. Ilé ìjà sọ́dọ̀ bá rẹ̀ náà. Ó ti tó pé o. Látẹnu alága OPC. Ẹni ẹgbẹ́ mú wa fún ilé ẹgbẹ́ wo. Mo sì kí ọ̀gá mi. Wọ́n yí o, ẹ ṣe o, ẹ mà sí dáadáa o. Orúkọ nílẹ̀ kan sí. Orúkọ mi ni Musa. Oyè wo lẹ jẹ? Ẹ mọ̀ pé gbogbo Ona-Ara ọwọ́ yín ló wà. Ọlọ́run tí ó bá. Báyọ̀ wo, tàbí ló lè kíni. Dẹ́bùtì. Àti ṣetán. Ọ̀gá wa ó ti pọ̀ jù. Ona-Ara ló ká gọ́ọ̀mẹ̀. Ẹ̀sìn bá ń gbé ṣùgbọ́n àfọ́ fún lórí oṣù ẹ̀dá ìlú. Ọ̀kẹ́lẹ̀ àwọn olóyè olókèrè yìí o, gbèsè tètè àtúmọ̀. Ẹ̀dá kò bá ń gbé ṣùgbọ́n àfọ́. Ẹ̀dá bá ń gbé ṣùgbọ́n àfọ́ àkúgbè fún lórí ìwà àtúmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ pátápátá akórí eléyìí wọ́n ti ṣe ṣàárẹ̀ káàkiri gbogbo lọ́wọ́. Kó tó di kókó Ona-Ara bàbá ọgbọ́n lọ́wọ́. Làgàsọ́ ọ̀pọ̀ ti gbọ́ òdì nìkan tó pẹ́rù. Ilẹ̀kùn má ṣiṣẹ́ lé má ṣiṣẹ́ lé ṣe bíbí kan ní aṣíṣí. Ọ̀rọ̀ tẹ̀lé fún ìbọn ní ìṣọ́kiri. Bí o ṣe má kékeré àbẹ̀ ìpàdé lọ́jà. Bàbá ní gómìnà fáwọn ìjà náà. Ilẹ̀kùn má ṣí sílẹ̀. Ilẹ̀kùn má ṣí sílẹ̀. Káwọn lákàlákà ni ọ̀gá wa. Ẹ má jẹ sílẹ̀ o. Ó ti yá. Ọyọ̀ ọmọdé o, ara rẹ̀ náà ìlò o, àkókò gbogbo ẹgbẹ́ afọ́dún, ẹsẹ̀ ọgbọ́n rò tí wọ́n o. Bákàdá, àwọn ìgbẹ́pẹ́ bàbá ọdún tó ṣe. Adébẹ̀lú yìí, bàbá rẹ̀ tí wọ́n bá máa bọ̀ bí. Ààrẹ ọmọ ààrẹ. Ààrẹ ọmọ ààrẹ.
gba tọ̀dọ̀ yín nìsín kẹ́ tó lọ mo sì ní tọ̀dọ̀ yín.
Alaga Oodua
àbá tó bàbá jọ ẹ bá sí bọ́lá wa alága yìí àti gómìnà wa náà. alága àgbéṣà ọlọ́run ọmọ ìṣú wọn ọ̀pọ̀ àṣà alága ọ̀rọ̀ wa fún wọn ọlọ́run èyí ló bọ̀ jẹ́ ó mọ̀ tẹ̀síwájú àgbẹ̀lọ́wọ́ ìjọba wọ́n ṣe ọbẹ̀ ọjà ó ṣe dáadáa olúwa gbogbo ọkọ̀ àti olúwa ìrẹ̀jú ọ̀tá mi àtàlù ṣe yóò sì lọ́sọ̀rọ̀ lẹ́yìn tí ó sì lọ́sọ̀rọ̀ òkú wọn pẹ̀lú àwọn oníwàrí òkú wọn pẹ̀lú àwọn orúkọ tèmi ní kọ́mírèjì olúwaṣẹ́gun balógun ọmọ mọ́ àbá àbúrò ọmọ tèmi tó gbé láti lọ́nà àlọ́jọ́ pẹ̀lú àwa ṣe gba ọ̀pá àṣẹ fún àwọn olóyè wọn ní ọ̀nà local government nínú ẹgbẹ́ Oodua People's Congress wọ́n dá bàbá wa dọ́kítọ̀ fẹ́mi ṣe ìjọba ṣe tí ọ̀gá wa kọ́mírèjì chief doctor Alhaji Wasiu Afọlábí gbèdé asari gbogbo olùdarí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ́ jẹ́ kí wọ́n pẹ́ fún wa àsìkò wọn kọ́lọ́ jẹ́ ká bùtì dáadáa ọmọ ẹgbẹ́ máa pẹ́ ká máa lé sí. ẹ jọ kí ni ẹgbẹ́ sọ nípa Alaga Ona-Ara ẹ̀ tó kù sí ẹgbẹ́ sọ nípa ẹ rí i pé wọ́n ní tọ́mọ ẹni bá da káwí èyí ní ìgbà kejì tí ẹjọ́ dáńbúra fúlẹ̀ ní tí ó ṣe lórí pé ó ṣe àkọ́kọ́ dáadáa lọ́pọ̀ pé ó kọ́ sí lẹ́lẹ́kejì ẹ̀rọ lábẹ́rẹ́ bá ṣe kan ó ṣe dáadáa wọn ní lọ́wọ́ tó wá ṣẹlẹ̀ tí owó tó yàn kan pàtàkì ó lè jẹ́ olólùfẹ́ wa ó jẹ́ ní tí olùkọ́ wá nífẹ̀ẹ́ ọlọ́pàá àti gbogbo gbogbo bẹ̀rẹ̀ sáà kejì nínú ìjọba rẹ̀ yìí ọlọ́wọ́ bá kó jẹ́ kó má pàtàkì àti gbogbo tó pàṣẹ kó mọ̀ sí dáadáa nígbà lè rẹ̀ kó máa lékún yé ọlọ́pàá máa forí jábà fẹ́. ẹ bá wa kí olùkóso nínú ilé ìwé wa kó kí wọ́n kí wọn ọlọ́wọ́ ò ní jẹ́ tó bá kí ẹ ló wá láyé pàṣẹ kí ẹnì kejì mi ọlọ́ọ̀bá ó jẹ́ kọ́lá rẹ̀ fún máa lé kọ́lá ìmá pẹ́ ní gọ́mìnà àti òtúmọ̀ tí ó náà jẹ́ deputy EOC national ọlọ́ọ̀jẹ́ kọ́lá ẹ̀ṣẹ̀ ẹ bá dárúkọ ilé ẹ̀kọ́ orúkọ tèmi ní gọ́mìnà Olúwaṣẹ́gun Balógun. ẹ bá táwọn akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ náà mo gbé àwọn ó jẹ́ ẹ̀sọ́dí fún wa náà lọ́dọ̀ sí ìdí ní mọ́jọ́rì ọlọ́ọ̀bá kó máa kí ìjọba ọlọ́ọ̀bá jẹ́ kó tù ọlọ́ọ̀jẹ́ kí ìjọba tó ní ọba gbòòrò sí kó má tù ọlọ́ọ̀bá kó sàmúlò gba ọmọ ẹgbẹ́ wa kó má fẹ́ jù wá ní àbẹ́rẹ́ ọmọ ọdún wa. ṣe fọ́tò lélẹ̀. ẹ sanwó ojó tẹ̀ ń gbé. sẹ́kẹ́ àwọn àlejò mi wọ́n ti jẹun wáyé. Ìyàwó ní ìgbẹ́ lọ gómìnà ọmọ ẹ̀rọ ọ̀gá.
ẹ jẹ́ bá bá ọ̀tá fáfá ọ̀tá wò yìí orúkọ ẹ bá dárúkọ yín. ìyàwó kẹláwó ìjọba ti di ẹgbà tó bẹ́ẹ̀ di ìbámu ṣé bá yé sí. àgbo máa bọ ẹ tí ì sẹ́tà náà ní mú ìlú ọ̀yà ẹ̀sìn ẹ̀sìn. ìyàwó rẹ̀ ẹ wo mi ìyàwó rẹ̀. Ifọ̀. Osogo. Ẹwà tí àlàáfíà ti wálé, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba sàkíọ̀. Tọ́ra ojúmọ̀ àwọn òwúrọ̀ wa, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ẹni ńlá ní ṣe ńlá èèyàn pàtàkì ní ṣe láwùjọ. Tá a bá sọ wípé adé orí ọ̀kìn kò gbọ́ tẹ́yẹkẹ́yẹ. Bàbá wa, akínyẹ kú kalẹ̀. Àwọn Yorùbá tó bá sọ pé akẹ́yìndé gbẹ̀gbọ́n, a rí pé akẹ́yìndé gbẹ̀gbọ́n lẹ́jẹ́. Bàbá yẹn dárúkọ fún àtàwọn òye. orúkọ mi ni kọ́míkọ́ sí mọ̀káláwọ̀. Bàbá ní pàtàkì jùlọ báwo lẹ ṣe jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀nà-Àrà yìí? Mo jẹ́ alága fún ìjọba ìpínlẹ̀ Ọ̀nà-Àrà olẹ́gbẹ́ APC abẹ́dọ̀ kọ́ńtàṣe lábẹ́ Akeem Ọ̀nàlápọ̀ ọjà jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Bàbá ní pàtàkì jùlọ kí lẹ fẹ́ sọ nípa gbogbo àwọn ọmọ ẹgbẹ́ APC Ọ̀nà-Àrà yìí gan? Òun sí dáfẹ́ lójú pé bẹ́ẹ̀ ṣe ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá wa lọ. Ọpẹ́ ní fọlọ́. Torí pé adájọ́ ni Ọlọ́run ẹ̀sẹ̀ kò ṣe sí ọpẹ́ ni Ọlọ́run kó má bọ̀ ọpẹ́ nìkan wá jẹ́. Àwọn àwọn ìjọba gbogbo àwọn tí wọ́n wá bá wá mi pé wọn ò ní bábí ńlé lábúrò ní kẹ́nìkan kan wọn. Wíwá síbi bá wọn mọ̀ sí dáadáa, wọ́n mọ̀ sí dáadáa. Gbogbo àti àjọ wọn wá dáhùn ìdùnnú àtayọ̀ láwọn máa rí pàdé wa. Bàbá ẹgbẹ́ APC a rí pé kókó lóògùn wọ́n sì kú lóògùn àgbàdo. Ǹjẹ́ tí ẹ̀mí sọ fún wa ní ìpínlẹ̀ Ọ̀nà-Àrà yìí, ǹjẹ́ ẹ̀mí lè gbẹ́? Alílé ẹjọ́ ọ̀tẹ́ni àkọ́ bá wá lérí. Èmi ní àkọ́kọ́ tí wọ́n kọ́ ilé ẹgbẹ́ fún ẹgbẹ́ APC lábàá ní ìjọba ìpínlẹ̀ Ọ̀nà-Àrà. Kò ṣẹlẹ̀ nínú yẹn. Kò ṣẹlẹ̀ ní ìwádìí Nàìjíríà ni. Ọlọ́run tí ó bàjẹ́. Tí wọ́n ní màrá yẹn fún ìgbà àwọn ẹgbẹ́ APC ní Ọ̀nà-Àrà. Ìmọ̀ràn mi fún gbogbo ni pé Ọlọ́run tó ní wá kò ní fi wálé Ọlọ́run sọ gbogbo wa. Ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Èyí tí àwọn olùkọ́ni dáadáa Ọlọ́run sọ sí wa. Ẹ ṣe o. Àwọn akẹ́kọ̀ọ́ wa tó ètùtù lẹ́sẹ̀ o. Ẹ ṣe ẹ dúpẹ́ lọ gba àwọn alága. A dúpẹ́ lọ́wọ́ pálábá pé àdélébáre àrìnàkórè àkòyà gbé. Ẹ ṣe o.